a ní jàgídíjàgan ọmọ wọn pani lọ́mọ mẹ́ta wọn nìkan ti. àtẹ̀kọ́ ti ń strike nínú ìlú wọn ti ń yìnbọn sí radically. ẹ kú dédé wòyí o ẹ̀yin èèyàn wa láti lè tàn mọ́lẹ̀ sí ohun tó ṣẹlẹ̀ láàrin àwọn àmọ̀tẹ́kùn àtàwọn aráàlú Akínlàdó nípínlẹ̀ Ọ̀ṣun lọ́gbọ̀njọ́ oṣù kẹsàn-án ọdún yìí níbi tí èèyàn méjì ti gbẹ́mìí mì tí ọ̀pọ̀ èèyàn sì farapa ikọ̀ ìròyìn dé ìlú Akínlàdó láàárọ̀ òní ọ̀rọ̀ kọjá sísọ ẹ̀gbọ́n ohun tí a mú bọ̀. orúkọ mi ni Alhaji Olóyè Oyèbáméjì Kamarudeen àrò ti ìlú Akínlàdó. níjẹta ìkànnà ẹ̀gbọ́n àwọn ọmọ tí wọ́n pa yìí tán pàbó ẹ̀ gangan ń lọ sáré dé lónìí pé àwọn àmọ̀tẹ́kùn wọn ti wọ ìlú wọn yìnbọn sporadically sí innocent person. so bá a sá gbọ́dọ̀ yẹn àwọn náà sá gìlàgìlà tó ń gan mọ̀ wípé wọ́n ti pa àbúrò òun kàn sọ pé kí gbogbo káwọn nìkan kọ́ mọ́ lọ sí títì o ẹ má jáde títì kó ń kúlù kọ́ wọlé wọ́n yìnbọn o pàtó fi máa tó nǹkan fi máa padà dé títì kò mọ̀ pọ́n ti pa àwọn àbúrò mẹ́ta. then ọmọ tó tó ṣẹ̀kẹrin náà nídìí ìyá wa wọ́n pa òun náà so gbogbo bí ìlú ṣe wà panic nìyẹn. ọ̀kan nínú wọn bọ́dà mi tí wọ́n bí mi lé wọn náà jókòó yìí ọmọ rẹ̀ kan wà níbẹ̀ Ibrahim Oyèbáméjì lórúkọ ọmọ yẹn. ọmọ méjì mi ọmọ àbúrò tó wà lẹ́yìn mi ni ọmọ tiẹ̀ ní méjì ìkànnù wọn Ismaila Oyèbáméjì àti Sefiu Oyèbáméjì. dẹ́ni nílé mọ̀mọ́ wa Abíọ́lá Olútáyọ̀ lọmọ yẹn ń jẹ́ lọmọ tó ṣẹ̀kẹrin. so àwọn èyí Abíọ́lá yẹn ọmọ yẹn ò kú tán àwọn àbúrò bàbá ẹ̀ àwọn tó fẹ́ rescue ẹ̀ láti pé káwọn gbé ọmọ àwọn lọ hospital. so wọ́n tún sì já ọmọ yìí gbà lọ́mọ wọn lọ́wọ́ nìyẹn even wọ́n gba machine ọmọ yẹn machine tó sára tí ó ti josù mẹ́rin lọ wọn ò gbé machine yẹn fún dìísìn inú mọ́tò náà tó ti ń sá ọmọ yẹn. so fortunately ńgbà tó náà ju ẹ̀dá lọ so even ńgbà tán náà dọ̀ yẹn bá nípa ń sọ àpò gàdé náà sọ ọmọ yẹn lẹ́yìn ńgbà tán kan dóṣùgbò àwọn afẹ́ mọ́ gbé lọ sí mọ́ṣúárì náà wá ṣẹ̀ṣẹ̀ wá land pé this Abíọ́lá Olútáyọ̀ yìí ọmọ yìí mọ̀ sí ọmọ mi Sefiu náà ó ń mí láti wàá gbà wọn lọ sí hospital láti lọ mọ dùn ẹ̀mí wọn ara tán gbọ́n lọ náà wà níbí. so bí àwọn méjì yẹn asáhùn tí ń gbúrò àlàáfíà sáran méjì 27 years bábẹ palace lọ́wọ́ àwọn ojú palace wa yẹn sọ pé lọ́wọ́ àjò palace wa yẹn wọ́n àjò palace wa gangan. àwọn aráàlú náà wà bíbá yìí tá jọ jẹ́ ọ̀dọ́ gbogbo iye ọmọ tí wọ́n ṣe léṣe wàhálà lásìmù kì í ṣe pé àwọn dandan náà kéèyàn sọ̀rọ̀ ẹ máa ń rojọ́ náà o kò lè èèyàn lè rojọ́ ẹ̀bí máa rẹ o ẹjọ́ àrí náà lèyìn òrùn máa rẹ ṣùgbọ́n kì í sọ̀rọ̀ pé èèyàn rojọ́ àrímọ́ ààrẹ gbogbo ọmọ yìí mi mo ní ọmọ mẹ́rẹ̀ẹ̀rin tọ́rọ̀ yìí kan jùjùjù dẹ́n gbogbo táwọn òdì náà àwa náà la ni wọ́n sọfà sọ pé ìlú iná sójú ìlú kékeré náà lọ ni táwọn yìí bá jẹ́ ọmọ burúkú àwọn ọ̀dọ́ tí wọ́n dìde láti jẹta wọn ò ní dìde ntọ́mọ̀ sọ ni pé náà mú wọn àbí èyí yín wàhálà ìlàsìn kò sí oníjàgídíjàgan nínú gbogbo iye ọmọ tọ́rọ̀ kan oníjàgídíjàgan kò sí nínú wọn. tẹ bá yẹ káàná lẹ bá wá síbí ni láti orí gádọ̀ ọ̀pá yẹn títí tẹ dé ibi tí ìlú ìpín sí lẹ́yìn láti jọ́ Akínlàdó lẹ́tì ráwọn ẹ̀tọ́ fi tò rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́ gbogbo àwọn táwọn òye ò súnlé wọn láti jẹta tọ́rọ̀ ìtìsẹ̀lẹ̀ bọ́sẹ̀ ń sọ hospital náà súnlé rédíò ìròyìn náà sún káàkiri. bàbá kan wà nínú ìlú wa yìí retired soldier ni bàbá yẹn bàbá náà jẹ́ fún wa o àwọn olè sọ pé education background wọn lélẹ́yìí o gbé wọn sì kàwé sí ṣùgbọ́n sáwọn pé sójà ni wọ́n tí mi ò bá ní sí mistake wọ́n sàmọ́ rí pé bàbá yẹn retired as warrant officer 2 ni bàbá yẹn lórí retire in Nigeria Army. so bí ẹ báyìí bó ṣe láǹfààní láti pé kó náà kẹtẹ jàǹfààní ìjọba kó ṣiṣẹ́ ìjọba tó ń gba sálárì bàbá yẹn kùnà láti tọ́jú àwọn ọmọ ẹ̀ kì í ṣe ti bàjẹ́ kán sì wá dé ẹ̀ka káàkiri áàdì láfi lọ́wọ́ mẹ́ méjì tó jáde school sat ó lè làwọn ọmọ yìí wọ́n ń lọ láwí pé àwọn lọmọ onílẹ̀ wọ́n á dédé wọnú oko lóko wọ́n lọ mọ jalè wọ́n lọ mọ kákòkò bàbá tí wọ́n kákòkò lóko rẹ̀ yìí tó bí wàhálà ilẹ̀ níjẹrin nìkan bí 6 months past a year ago ó ti ṣẹlẹ̀ sí bàbá yẹn náà rí ara wọn ní àrùn tán dákú lórí ilẹ̀ wọn ni wọ́n lo chance pọ̀ ọmọ sójà ni wọ́n lọ gbé sójà kan ní Ẹdẹ wọ́n tó wá kọ́ aṣọ sójà bo ara wọn lọ́rùn wọ́n lọ lu bàbá yẹn wọ́n lù débi pé wọ́n fẹ́ gbẹ̀mí ẹ̀
ìyẹn sì wà ní kóòtù lọ́wọ́lọ́wọ́ báyìí tán ṣe kéèsì yẹn lọ́wọ́ á ti lò bí oṣù márùn-ún ní Kọ̀sẹ̀rẹ̀ ní Ilé-Ifẹ̀. So ara wọn náà ìgbé náà tó wá lọ sóko bàbá yẹn ní jẹrin náà tó náà kákòkó wọn á mú wọn. Bàbá yẹn wá pe Àmọ̀tẹ́kùn pé kán wá wọn tán kákòkó àwọn, wọ́n dẹ̀ bá wọn níbẹ̀, wọ́n sì rí i pé wọ́n kákòkó lóòótọ́, wọ́n bá mú wọn, àwọn á ń gbé wọn bọ̀. So àná yarí ńgbà tán ti kó tán, yarí mọ́ Àmọ̀tẹ́kùn lọ́wọ́, bàbá yẹn kò wà mobile, kò sí tó fẹ́ fi tẹ̀lé wọn. So dípò tó fi ibi grammar school àmì tó fi jáde sí Johnson kí wọ́n máa lọ sí títì kan máa lọ sí kíní ọ̀nà wá misdirect àwọn Àmọ̀tẹ́kùn, wọ́n wá gbọ́n gbàgbé ọ̀nà ilé wọn lọ, ẹni bọ́n ṣe déwájú ta wọn, ẹni bọ́n ṣe bẹ́lẹ̀ nìyẹn náà bẹ̀rẹ̀ sí ní jà pẹ̀lú àwọn Àmọ̀tẹ́kùn. So analysis ìbọn Àmọ̀tẹ́kùn méjì. Later àwọn Àmọ̀tẹ́kùn wá lọ sí police station, wọ́n lọ pé àwọn ọlọ́pàá pé nǹkan báyìí ló ṣẹlẹ̀ sí àwọn ní Akínlàlú, ọlọ́pàá dẹ̀ tẹ̀lé wọn, wọ́n gbé patrol fẹ́ kó wọn, wọ́n dẹ̀ kó ọlọ́pàá tó pọ̀ síbẹ̀. So wọ́n wá síbẹ̀ pé kán wá rí wọn, kán wá láti bọ̀ wọn recover ìbọn wọn padà, but wọn ò sáré kankan nínú wọn mọ́, gbogbo wọn ti fọ́n. Àwọn arí kan nínú wọn ìyẹn tiẹ̀ kò ní memory, ó ti lù sí senses ẹ̀. So àwọn àṣàmú yẹn lọ àti mọ́mí wọn, ìyá àgbàlagbà dẹ̀ ni wọ́n release yẹn padà. Àwa gànátọ̀ tí àná tí wọ́n transfer case lọ sóṣogbo látúmọ̀ pé kan ṣùgbọ́n pé nǹkan mú yẹn kó ṣùgbọ́n cell tọ́ra jọ lọ sóṣogbo lánàá ni. So àti bàbá tó ní oko yẹn. So àwọn ọlọ́pàá sì sọ fún wọn pé ẹ fọkàn balẹ̀ pé ẹ rí ìbọn yẹn gbà. Àwọn ọmọ yìí ní cases tọ́pọ̀ lọ́dọ̀ àwọn pé a ní kóòtù kan gan ní by 10 of this month pé ọjọ́ kóòtù yẹn tán bá ti wá sí kóòtù èyí náà máa bọ̀ tán ti ń parí ti kóòtù tán kẹ́ ẹ kó wọn. Láàárọ̀ jẹ́ tẹ̀ again Àmọ̀tẹ́kùn tó wá bó lórí ọ̀dọ̀ wa ọ̀gbẹ́ni Mísúà Adébóyè. So àwọn àbá ẹni tó jẹ́ kọ̀mádà Àmọ̀tẹ́kùn ní ìjẹta nífẹ̀ẹ́ náà tó lóko gbẹ̀rẹ̀ tí wọ́n bí ọwọ́ àbá ní ìjẹta òun náà tó wà sọ wọn wípé ẹ fọkàn balẹ̀ àwọn ọmọ yìí àárọ̀ náà ti fọ́n sínú igbó, ọwọ́ alẹ́ wọn wà lé wá sùn, ẹ fọkàn balẹ̀ táwọn ti kẹ́fì wọn ní alẹ́ àwọn ó pè kẹwàá gba materials yín lọ́wọ́ wọn. Instead of tó fi listen sí ọ̀rọ̀ olórí ọ̀dọ́, wọn kò lọ́dọ̀ olórí ọ̀dọ́, ìyẹn gá ti padà sóko torí gbogbo ìjẹta yẹn reboot oko ẹ̀ níbẹ̀ lẹ́sẹ̀. So ó ti lọ sóko ẹ̀ padà. Information bá rí tí ó náà ló kó wípé àwọn Àmọ̀tẹ́kùn ti ń strike nínú ìlú, wọ́n ti ń yìnbọn sí radically sí those innocent person. Àwọn ò délé ibi tí wọ́n ti dá wọn lọ́rùn gan tó fi bẹ̀rẹ̀ sí ní yìnbọn. So ọmọ tiwa kan tọ́jú ọmọ àbúrò mi tí wọ́n sọ̀rọ̀ báyẹn Ismaila yẹn, òun ọmọ yẹn náà kọ́kọ́ yìnbọn sí. Sẹ́mọ̀ bàbá ọmọ náà ti gbọ́n fún ọ̀sẹ̀ kan ti pa ọmọ, ó sì lọ bẹ̀ láti gbé òkú ọmọ ẹ̀ kó tọ́jú ọmọ ẹ̀ àtàwọn àbúrò àti àwọn ọmọ ẹ̀mí ìtàn tẹ̀lé lọ. So bá tó ṣẹ̀bẹ̀ sí ní yìnbọn mọ́ ọmọ yẹn nìyí. Ọmọ yẹn náà bàbá ọmọ yìí náà aṣọ náà ládàálẹ́gbẹ̀ẹ́ bí aṣọ náà ládàálẹ́gbẹ̀ẹ́. So bí wàhálà sàṣì bẹ́lẹ̀ rẹ́rẹ́rẹ́rẹ́ nìyẹn. Lọ́dọ̀ tí wọ́n ń bì majority wa nínú ìlú even ẹnu mi gbàlá sọ pé 80% wọ́n ń bì we are farming operation ní sẹ́ẹ̀ tí wá jùjùjù níbí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹgbẹ́ ti lọ sóko wọn because àwa ìfáàrọ̀ ṣeré bẹ́ẹ̀ ṣe ń wọ̀n tán dó yìí kò sọ́lẹ̀ kankan nínú wọn majority of them náà ti nílé tiwa ara wọn tí wọ́n kọ́. Ajé òdodo la fẹ́ látọwọ́ ìjọba kan ó ṣe fún wa kan ṣàánú wa yìí ti lágbára jù dẹ́ gbogbo ẹ̀yàn yẹn tẹ́sí wà kẹsì máa bá ní gbàdúrà àwọn ọmọ tí wọ́n sọ pé ń gbàtọ́jú lọ́wọ́ yẹn tọ́lọ́ bá kan tẹ̀lé bá rẹ̀ wá dóòlà méjì yẹn táwọn bá yè inú ẹ̀ bá dùn. Orúkọ mi ní Fását Oyèbámijí, ìlú Akínlàlú Sùúrùlérè la wà. Èmi ni ìyàwó lẹ́yìn ìyá Ibrahim Oyèbámijí tí wọ́n pa. Ismaila Oyèbámijí ìyálé ni mo jẹ́ sí ìyá rẹ̀, wọ́n fẹ́ wa lérí ara wa ni. Ibrahim ó jẹ́ ọmọ tó ní ìforíbalẹ̀ ìtẹríba tó sì ní sùúrù tí gbogbo ọ̀dọ́ Akínlàlú sì mọ̀. Ó ní sùúrù kì í ṣe oníjàgídíjàgan ọmọ. Àfisẹ́ lé lọ́wọ́ iṣẹ́ bábà níṣẹ́ rẹ̀, ó sì jẹ́ ọ̀kan nínú àwọn bábà nílùú Akínlàlú tí gbogbo orígbó mọ̀. Ibrahim Ismaila Oyèbámijí ó ṣe parí school sat ó lóun ò lọ school mọ́. Bàbá àti ìyá rẹ̀ sì fi iṣẹ́ kòkó lé lọ́wọ́. Alhaji Saidi ńlọ̀gá rẹ̀, a sì ṣe freedom fún ní last year, ó sì ti ń rajà káàkiri ìlú. Kò séyìí tó ti fẹ́ ìyàwó náà wọn. Bẹ́ẹ̀ Ibrahim wálé ní àárọ̀ jẹta, ó lóun fẹ́ bàbá rẹ̀ fẹ́ lọ ká kòkó. Bàbá wa lọ yá lóko, ó ní kó jọ kó fún òun láàyè láti lọ pọ́n kílíbà nílé Ifẹ̀.
ó sì gba machine ọ̀rẹ́ rẹ̀ kan ó lọ pọ́n kílíbà yẹn ó sì fi ó fún ìyá rẹ̀ ní 2005 pé kí wọ́n fi bóun ra nǹkan fáwọn àbúrò tí wọ́n bá bàbá lọ sóko pé tóun bá ti dé òun wà bá wọn kó kòkó yẹn wálé. Ìgbà tọ́mọ yẹn ti fẹ́ dé ó pààkì machine síbì kan ó ti rí i pé ìlú ti dá pọ̀ mọ́ tí ń ṣẹlẹ̀ náà lù ó wá ń súré lọ sókè pé kóun náà tilẹ̀kùn ṣọ́ọ̀pù lọ́wọ́ á gbọ́ wípé wọ́n ti pa Ismaila bí ṣe ń súré lọ bẹ̀ pé Ismaila bó o bí kan náà àwọn ọmọ wa tán jámọ̀tẹ̀kùn bọ́ ṣe nàka sínú pé ọmọ àrórè wọ́n lé ọmọ yẹn wọ́n yìnbọn àkọ́kọ́ fún ó ṣubú lulẹ̀ ó sáré wọlé bàbá wọn tán pèlé bàbá mọ́kànjú ọmọ yẹn ṣubú lulẹ̀ òdojúdélẹ̀ ń bẹ̀ àwọn èèyàn kan fẹ́ skul rẹ̀ láti gbé àmọ̀tẹ̀kùn tó ìkan náà ọmọ wa tó jámọ̀tẹ̀kùn èmi ò sí bẹ́ẹ̀ kò sí jù ṣùgbọ́n àwọn táwọn àbẹ̀ ni wọ́n ń sọ wọ́n náà tó fún un náà ìbọn mi bọ́mọ yẹn ṣe kú síbẹ̀ nù. A fẹ́ ìdájọ́ òdodo torí pé àwọn ológo ọmọ ilé àrò ni wọ́n pa irú ẹ̀ṣẹ̀ wa nílùú Akínlàlú àmọ́ kò ṣẹlẹ̀ rí ọmọ bíbí ìlú Akínlàlú lèmi gan mi ì gbọ́ rí rárá mi ì gbọ́ rí rárá à ń dìbò gan nínú ìlú gbogbo ẹgbẹ́ ló ní ẹ̀ka tiẹ̀ nínú ìlú Akínlàlú à ń dìbò gan ìtàjẹ̀sílẹ̀ ò sì rí kò sí ọmọ àfìsẹ́wọ̀sì làwọn ọmọ ẹ̀ torí ìyà jẹ wá pọ̀. Ibrahim fún ìyá rẹ̀ lówó oògùn tọ́lá fún mi ń bẹnu ilé Ibrahim ṣe jàgídíjàgà gbogbo ọ̀dọ́ Akínlàlú dáàmú gbogbo ọ̀dọ́ Akínlàlú mọ ọmọ tí Ibrahim jẹ́ Ismaila níṣẹ́ lọ́wọ́ ó ní machine ó níṣẹ́ lọ́wọ́ ọmọ mi ò ṣe jàgídíjàgà àmọ̀tẹ́kùn wọlé àsìbà sọ́jà tán àkọlé mọ́lẹ̀ sọ́jà iwájú ṣọ́ọ̀bù jẹ̀lì náà ti pa Ismaila kì í sì ṣẹlẹ̀ nílé sọ́jà táwọn ọmọ rẹ̀ gbàbọn lọ́wọ́ rẹ̀ wọ́n pa Ismaila síwájú ṣọ́ọ̀bù jẹ̀lì bisikíìtì lọ́lọ́rọ̀ àwọn níwájú ilé jẹ̀lì tí wọ́n fi pa mọ́bẹ̀ ilé sọ́jà ò sì sí níbẹ̀ rárá. Ibrahim wọ́n pa lọ́mọ wọ́n pa mí lọ́mọ wọ́n pa Ibrahim ológun ọmọ ẹlẹ́yàmẹ̀yẹ ò sínú ilé àrò ọmọ ẹnìkan gbogbo wa la ní Ismaila tẹnubọ̀ lẹ́nu láàárọ̀ jẹrin pé ìyá ń kú mo ní mọ̀ tẹnubọ̀ lẹ́nu ó jẹ ní ó fi sẹ́nu ó ní mọ́mì mi mà wá fi ń lówó lálẹ́ ó jáde wọn ò jẹ́ ọ wọlé kíjọba ṣàánú wa ìyà ẹ̀kọ́ àníyàn kíjọba àtijọba ìpínlẹ̀ Ọ̀ṣun ẹ dákun ẹ ṣàánú wa ẹ gbà wá ìyà ẹ̀kọ́ ọmọ mi ò ṣe jàgídíjàgàn àní jàgídíjàgàn ọmọ wọn pani lọ́mọ 3 wọn nìkan ti jí ń bẹ̀ báyìí ẹ ṣàánú wa o. Orúkọ tèmi ni Músíbà ọmọ Adébóyè tí mo jẹ́ youth leader Akínlàlú. Ohun tí a rí ni wípé níjẹrin ní oríko Akínlàlú kan tí àwọn èèyàn tẹ̀dó sí ibẹ̀ Abọ̀bà. So a kàn dédé gbọ́ information bẹ́ẹ̀ wípé àwọn ọmọ one retired soldier tó wà ní ọ̀dọ̀ wa bí báyìí wípé wọ́n ń jalè lọ́wọ́lọ́wọ́ ní ibẹ̀ tí wọ́n dẹ̀ ti sígla Àmọ̀tẹ́kùn. So later la wá gbọ́ wípé nínú ilé sójà yẹn gangan wípé àwọn Àmọ̀tẹ́kùn yẹn gbé àwọn ọ̀daràn tán mú gbabẹ̀ lọ wípé àwọn Àmọ̀tẹ́kùn yẹn gbé àwọn ọ̀daràn tán mú wọ́n gbé gba ibi inú ilé yẹn lọ. So pẹ̀lú support àwọn ẹ̀gbọ́n àti àbúrò àwọn ọmọ yẹn wọ́n ní láti kojú àwọn Àmọ̀tẹ́kùn. Nínú ọ̀rọ̀ táwọn Àmọ̀tẹ́kùn sọ fún wa tí ò hàn sáwà wọ́n ní wọ́n gba ìbọn 2 ní ọwọ́ àwọn. So wọ́n dẹ̀ lọ ní wọ́n padà lọ later tá wá padà rí wọn lárí wọn tán dé pẹ̀lú ọlọ́pàá. Ìgbà tí wọ́n dé pẹ̀lú ọlọ́pàá wọ́n lọ sínú ilé yẹn àwọn yẹn ti sá lọ. Ìgbà táwọn yẹn ti sá lọ wọ́n rí ẹnìkankan mú lọ ń jẹ́ lẹ́yìn ìyá ọmọ yẹn àti ìyàwó kan nínú àwọn ọmọ tí ó sá lọ yẹn. Àwọn 2 tí wọ́n rí mú lọ nìyẹn. Àṣàgbúrò nǹkan kan mọ́ ní ọjọ́ yẹn.
ìgbà tó di ọjọ́ kejì ní àárọ̀ kùtùkùtù ni mo rí kọ́ commandant wọn láti ìlú Ìpètùmodù bí báyìí tó sọ pé ibo mo wà pé òun fẹ́ rí mi. So wọ́n dẹ̀ wá láti wá bá mi, ó kó 3 àmọ̀tẹ́kùn lọ́wọ́ mọ́ òun, wọ́n jẹ́ 4. Wọ́n dẹ̀ sọ fún mi pé ṣẹlẹ̀ báyìí ṣẹlẹ̀. Mo dẹ̀ sọ fún wọn, mo ní ara àwọn mistake tẹ́ máa ń ṣe nìyẹn. Ẹ̀yin tí ẹ jẹ́ aláàbò tẹ́ ẹ dẹ̀ kó bọn sọ́wọ́ tí àwa ìlú ń wò gẹ́gẹ́ bí ẹni tó lè dáàbò bò wá ní just ordinary person ni wọ́n ń gbàbọn lọ́wọ́ yín. So mo wá sọ fún wọn, kárí ẹ ti carry me along before this step tẹ́ take yìí. Àwọn ọmọ yìí kì í ṣàwọn tá a mọ̀, a mọ̀ bàbá wọn, a mọ̀ ìyá wọn, a mọ̀ ilé wọn, a dẹ̀ mọ̀ ọ̀nà wọn. So torí ìdí èyí màá wá rọ̀ yín, ẹ fún mi ní 24 hours kí àwọn ọ̀dọ́ mi fi ṣiṣẹ́. Tí a bá ní agbára àti mú àwọn ọmọ yìí dé yìí, ibi tí a bá ká wọn mọ́ á pè yín wípé kẹ́ máa bọ̀. Wọ́n dẹ̀ assure mi pé kó kálukú máa lọ bí iṣẹ́, wípé àwọn á wait náà. Wọ́n dẹ̀ gba nọ́mbà mi pé èmi náà gba nọ́mbà wọn pé any moment from now ẹ lè rí call mi, oníkálukú lọ. Mo dẹ̀ bí wọ́n ṣe mo lè lọ sóko báyìí, wọ́n ní mi ní problem kí n máa lọ. Oko yẹn mo lọ, mi tí ìdóko yẹn tí wọ́n fi ń pè mí lé pé ìró ìbọn dó lákọlákọ nínú Akínlàlú. Ó jẹ́ ohun ìbànújẹ́ fún mi nígbà tí màá wọ Akínlàlú. Gbogbo ilẹ̀ rí bí ìgbà tí wọ́n pa ẹran lọ ní fún ẹ̀jẹ̀. Fún ẹ̀jẹ̀, àwọn àmọ̀tẹ́kùn yẹn ti wá kọ́kọ́ lọ. Bóyá wọ́n wá pé ọ́fíìsì wọn náà wá ní kí wọ́n padà. N tó jẹ́ kí àwọn tó wà lọ́sítà kó pọ̀ níyẹn o. Bóyá wọ́n wá pé ọ́fíìsì wọn náà ní kí wọ́n padà láti máa kó òkú àwọn ọmọ yẹn bọ̀. Àwọn òbí wọn àti àwọn ọ̀rẹ́ wọn tó wá ń rescue àwọn ọmọ yìí, wọ́n sì bẹ̀rẹ̀ sí dàbọ̀ bò wọ́n nìyẹn. Wọ́n sì bẹ̀rẹ̀ sí dàbọ̀ bò wọ́n nìyẹn. Eléyìí ló wá fà á. Ariwo ń sọ, àwọn èèyàn tó ń make attempt pé láti má jẹ́ kán lọ kán block road. Wọ́n tó ń dàbọ̀ bò wọ́n mọ́ road tí wọ́n ń block náà, tí wọ́n sáfi kókó àwọn ọmọ yẹn lọ. Àti àwọn tó fẹ́ rescue àwọn ọmọ yẹn tán fi machine gbé wọn láti gbé wọn lọ sí hospital, wọ́n tó kó wọn mọ́ wọn. Àwọn ọmọ tí wọ́n ti kú, wọ́n tó láti mọ sá wọn láàké nínú mọ́tò tí wọ́n kó wọn sí. Títí tẹ́mi àwọn ọmọ tí ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ yìí fi bọ́. Ṣùgbọ́n tó wá jẹ́ ohun ìbànújẹ́ fún wa ni pé ní ọjọ́ kejì, a ní láti máa rí látọwọ́ newspaper wípé àwọn terrorists wọ́n wá pa l'Akínlàlú. Ẹjọ́ sí terrorists láláta, ṣé terrorists ni oníyọ̀, ṣé inú ọjà náà ti máa ń pa terrorists? Eléyìí sú wa, gbogbo pálá ti sà torí àwọn èèyàn wa lọ s'Óṣogbo lánàá, àrárí dájú kankan pé dájú òdodo máa ṣẹlẹ̀. Wọ́n tó ń lérí, wọ́n tó ń kọ́ kìbọn sí wọn ní nínú ọ́fíìsì wọn wípé kò sí ní tá a fẹ́ ṣe. Ọmọ tó kú bá information tá a kọ́kọ́ gbọ́ bọ́n sì gbé wọn lọ tẹ́lẹ̀ ní wípé àwọn ọmọ 4 tá gbé lọ ni wọ́n kú. Bọ́ lánàá ni wọ́n tó ń pè wá padà wípé 2 nínú wọn wọ́n fẹ́ gbé wọn wọ mọ́ṣúárì, wọ́n dictate pé wọ́n sì mẹ́. So àwọn 2 ti confirm pé wọ́n ti kú báyìí tán ti wà ní mọ́ṣúárì. Ṣùgbọ́n àwọn 2 tó kù wọ́n wà ní UCH hospital sìn tá ná òbítíbitì owó lọ́wọ́ lé lórí. Ntí àwárò ni wípé nígbà tíjọba ìpínlẹ̀ Ọ̀ṣun create àmọ̀tẹ́kùn, àwárò wípé àwọn tí wọ́n lè dáàbò bòlú ni. Ṣùgbọ́n pẹ̀lú bí nǹkan ṣe ń lọ ìtabálá dákẹ́, wọ́n á pa wá tán. Wọ́n á pa wá tán. Àwa ìbárò ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun. N tó ṣe pàtàkì ni kí ìpínlẹ̀ Ọ̀ṣun wà ní àlàáfíà. Kí wọ́n bá ní wá nǹkan ṣe sọ̀rọ̀ yìí, tó bá dẹ̀ jẹ́ pé pípa báyìí náà máa pa wá lọ complain àwọn àmọ̀tẹ́kùn yìí ń pọ̀. Bóyá kí wọ́n bá wa dáwọ́ ẹ̀ dúró náà láti tún wọn train. And then ìbọn tán gbé kiri wọn mọ̀ ọ́ lò. Kán gbàbọ́ lọ́wọ́ wọn torí ó jẹ́ ohun àbùkù fẹ́mi wípé kán máa yin straight bullet láàrin ìlú. It's not proper. Bọ̀ ilé tó tún wá kan lákòótán ọ̀rọ̀ mi. Inú ilé sọ́jà tí wọ́n ti jà wọ́n lólè yẹn, tí wọ́n lọ bọ́ọ̀sì ní
àárọ̀ ọjọ́ tíṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ kó tó di pé wọ́n ń dojú ìbọn kọ àwọn ọmọ wa kọ̀pẹ́ tí wọ́n lọ tán la gbọ́ ariwo àti èéfín nínú ilé yẹn tí ilé yẹn lánà inú information tá à ń gbọ́ lọ́wọ́ báyìí wọ́n fi ilé yẹn jóná o information tá a sì ń gbọ́ lọ́wọ́ báyìí àti confam ẹ̀ tó ráwò lọ́bẹ̀ o wọ́n ní bàbá tó bí àwọn sọ́jà yẹn pé wọ́n ti sún mọ́lé o àwa ò tí ì débẹ̀ o lọ́wọ́lọ́wọ́ báyìí but time tí àwọn àmọ̀tẹ́kùn kúrò ń bẹ̀ tán níná dáhùn ní inú ilé yẹn tó jẹ́ gẹ́gẹ́ bí n ta rí o bẹ́ẹ̀ la sì tọ̀rọ̀ àwọn tó ń dókùkù lájà mọ́ wa pẹ̀lú gbogbo àdánù tá a rí yìí o àwọn àmọ̀tẹ́kùn ń dẹ́kùkù lájà pàápàá jùlọ Yísàwọ̀ ọjọ́ ńlá ó pàdé Wàsíù Oyèbánjí ìkan lára ẹ̀gbọ́n àwọn ọmọ tí wọ́n pa yìí ní ọ̀nà Gbọ̀ngán níjẹta ó tún lé ọmọ yẹn kàbàkàbà ní mọ́ sí ọmọ yẹn bẹ́ẹ̀ police station Gbọ̀ngán di bá a ṣe ń sọ̀rọ̀ yìí o à ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí kan ní Yísàwọ̀ ọjọ́ ńlá yẹn wà lọ́yẹ̀ rẹ̀ wípé ó dẹ̀ sọ wípé gbogbo ọmọ Akínlàdù tí bá ń wóyè rẹ̀ lóun ó máa pa báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí àti ìgbọ́n kankan láti ẹnu ìjọba o níta kan rí náà ni wípé wọ́n rìlíìsì àwọn tí ìbọn Ìbàdàn kó lọ wọ́n rìlíìsì wọn fún wa ní àná bọ̀ọ̀dí bá a ṣe ń sọ̀rọ̀ àti ìgbọ́n kankan lẹ́nu ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun so arọ ìjọba bí ìjọba ṣe jẹ́ ọ̀rẹ́ aráàlú tó bá jẹ́ àmọ̀tẹ́kùn yìí ni ó tapo sí aṣọ àlá wọn bóyá kan bá wa pinwó ẹ̀ ìdààmú yìí pọ̀ eléyìí kàn jẹ́ pé mẹ́mí lọ́wọ́ ni o eléyìí ṣàkọ́kọ́ sí aburú tí wọ́n wá máa ń ṣe l'Akínlàdù tán sì máa dókùkù lájà mọ́ wá o eléyìí kàn jẹ́ pé ó mú ẹ̀mí lọ́wọ́ tó jẹ́ kí a pariwo síta fún eléyìí ẹ ṣé púpọ̀ lẹ́ẹ̀kan sí orúkọ mi ni Músíbáwò Adébóyè tí mo jẹ́ olórí ọ̀dọ́ ìlú Akínlàdù. Orúkọ mi ni Olútáyọ̀ Ọmọ́tọ́ṣọ̀ nílùú Akínlàdù tó ṣẹlẹ̀ níjẹta ni wípé èmi ti oko dé ọ̀sán gbúrò táwọn obìnrin ń sá lọ girigiri ní àdúgbò tóbìnrin bá tiẹ̀ ń sá lọ ewu wá ní àwọn ọkùnrin àwa náà àgbọ́ bí òrò ń ti wá ibi tí a ti ní nǹkan ṣẹlẹ̀ àgbọ́rọ̀ débẹ̀ mo bá gbé machine mi ó débẹ̀ nígbà tí wọ́n débẹ̀ àgbàrá ẹ̀jẹ̀ ni mo ń wò nílẹ̀ ẹ̀jẹ̀ tí ń sàn ìsàlẹ̀ láti ẹ̀gbà wọ òkè yẹn ìkan nínú àrà ọmọ tán kú ìtọ́jẹ́ bàbá rẹ̀ ó ní kí n bí àwọn dé òkè bá sì gbé wọn bá sì débẹ̀ àti ń wò kú ọmọ kan ní ilẹ̀ ní ọ̀kan Ismaila àti ń wò lẹ́ẹ̀lẹ́ tó ti sùn sínú agbára ẹ̀jẹ̀ kí bọ́ ọmọ bá èmi náà kí bọ́ ọmọ bá mi mo fi machine fún kọ́tà bọ̀ síwájú bàbá lọ́jà tó ti máa ní kí n bọ́ sí orí igi tí ń bẹ níbẹ̀ ìbọn wọn máa mú mi mo ṣá fò machine bọ̀ síbẹ̀ mo sáré páàkì machine èmi náà mo yá dànù títí tí máa padà sí báyìí mo ti ń wo ọmọ kejì náà ńlẹ̀ inú agbára ẹ̀jẹ̀ èmi gbájú ẹ̀dí kọ́kọ́ fẹ́ máa sá lọ mo kí mo wá títì sí ọmọ méjì ti wà nínú agbára ẹ̀jẹ̀ títí tí ń tò bọ́ sí padà báyìí mo tún ti ń wò kẹta tí bá ti mú náà ní ẹgbẹ́ báyìí mo ti ń wo bàbá ọmọ ó ti fún lé ọmọ ẹ̀ ní orílẹ̀ lẹ́ pé ọmọ ló kú yìí ọmọ náà pa yìí ọmọ ní wọ́n ṣe tí bàbá ọmọ yìí náà fi ń ṣe báyìí ibi náà gbọ́dọ̀ lọ agbọ́dọ̀ jọ rescue àwọn ọmọ yìí ibi táwọn tí ń fa ìtẹ́jẹ̀ tó ń bẹ lára rẹ̀ tí ó yìnbọn ò tí ì bọ́n dáadáa tí ò tí ì kú ibẹ̀ làwọn ti ń gbúrò ìbọn àṣà lè fi ọlẹ́m bí ìbáyìí a máa gbé ọ náà àṣàmù ọmọ yẹn wọ inú àdúgbò lọ ti díẹ̀ tí táwọn àmọ̀tẹ́kùn yẹn kò bọ̀ gbọ́yà lọ sí ọwọ́ ọ̀sàlẹ̀ àṣàgbé ọmọ yẹn àwọn kan gbé lọ síbi kan pé bóyá wọ́n lè bá rí ọta yẹn yọ àbá ẹnìyẹn nílé àwọn àníkà máa lọ sí Mọdákẹ́kẹ́ tàbá sáfẹ́ lọ Mọdákẹ́kẹ́ náà express wa náà ni a máa gbà èmi ọmọ kan tó ti á padà kókù ní inú ìlú bí mo ṣe bọ́ sí express inú ọ̀dọ̀ wa padà báyìí kò gẹ́ wọn mo ṣe lókè station ọ̀dọ̀ wa ọmọ tí ìbọn bà lẹ́gbẹ̀ẹ́ ọ̀nbẹ láàrin ọmọ kan náà òun náà jókòó ní ẹ̀yìn èmi mo drive machine àṣàbọ̀ sí àárín wọn alẹ́ àdánù lórí machine ọmọ sí tan bá tó nà ládàá èmi náà tí mo gbé ọmọ ànà ládàá wọ́n sá di àwa mẹ́tẹ̀ẹ̀ta yẹn àti àmẹ́yìn sẹ̀níà níjọ́ yẹn bá yẹn asásìkò wa ó di Òṣogbo nu àti machine àti kan
wọ́n tó wá ṣe mí káyèsí ní wípé nígbà tí aṣá jáde ní àná tí ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n bá ṣàgbà nǹkan ọ̀pọ̀lọpọ̀ ní ọwọ́ èèyàn ní police station wọ́n máa dá padà á ti wà mọ́lé níjẹta ọ́fíìsì àwọn Àmọ̀tẹ́kùn á ti wà mọ́ bẹ́ẹ̀ kódà ọ̀làjà alẹ̀ ńbẹ́ ọ̀làjà alẹ̀ ńbẹ́ lóṣogbo ńbẹ́ àwa 17 lásùn yàrá kan mọ́jú sẹ́ẹ̀lì wọn ó tó 8 níbẹ̀ sẹ́ẹ̀lì wọn tó 8 àṣà tó tó ń gbọ́n màwúrú ń pa àwọn máa pa wá níṣẹ́ kò síbi tá a fẹ́ kó gbà àwọn máa pa wá níṣẹ́ tèmi ni mo wá sáà nígboyà tí mo dún pè kan mo ní tó ọba ní lọ́kàn pọ̀ máa pa mí tí n bá sun lé mi ní alẹ́ nǹkan nígbà tó sọ báyẹn ní àdá ó ní sẹ́mi tí wọ́n ti kú kó tó dalẹ́ a sì dúpẹ́ fọ́lọ́run àwa tí táwọn tì mọ̀lé adé láyọ̀ àti àlàáfíà àmọ́ gbogbo àwọn nǹkan wa tán gbà àwọn kò sílẹ̀ fún wa a gba machine lọ́wọ́ mi machine tuntun ṣẹlẹ̀ lóṣù 4 ni a gbà lọ́wọ́ a sì gba fóònù ẹnìkan náà táwọn fi sílẹ̀. wọ́n náà sọ̀rọ̀ àdìyẹ sínú ilé wọn lọ́dún tọ́nu ilé wọn wọ́n gbà wọ́n àwọn Àmọ̀tẹ́kùn látẹ̀lé ọgbà látẹ̀lé Akínlànú láwọn àpàdé náà lẹ́hàn wọ́n sọ̀rọ̀ àdìyẹ sínú Ìkẹ́ọlá Oyèbámijí ọmọ Ifẹ̀ ni mí, mo lọ́kọ l'Akínlàlú. Àwọn Àmọ̀tẹ́kùn náà wá sínú ìlú o, wọ́n bẹ̀rẹ̀ sí ní yìnbọn pé àwọn fẹ́ mólé àdẹ̀rù ilé kankan mú o. Iwájú ṣọ́ọ̀bù mi mo wà ò tán ti yìnbọn mọ́ mi o. Ata ni ìlú ọbẹ̀ mo ń ta o. Ìgbẹ́ ẹnì kankan fún wàhálà o, kò sí nǹkan tó kàn mí mọ́ nǹkan kan o. Orí ni o, orí nìbọn ti bà mí o. Àwọn ọmọ yẹn tó fẹ́ kí n kú náà ní sáré rọ́ọ̀sì mi wá sí hospital. Ìṣẹ̀lẹ̀ náà ni àwọn ọmọ Àmọ̀tẹ́kùn ní o, ìjọba wọn ti fẹ́ ga ju tàwọn ọlọ́pàá gan lọ o. Kán yà tètè bá wá nǹkan ṣe sí ni o, àfẹ́ Àmọ̀tẹ́kùn mọ́ ní lọ́ọ̀ṣù o, àfẹ́ mọ́ o. Kán tètè yà dáwọ́ wọn dúró, kán gé ẹrù kó wọn ni o, àfẹ́ wọn mọ́ o, torí gbogbo ọmọ náà ti pa wọn mú ológo náà ti pa nínú ìlú o. Àwọn ọmọ tán mọ́wọ́ tán mẹsẹ̀ o, tán kọjá lọ tẹ́jẹ́ wọn náà yìnbọn fún tán pa wọ́n dànù. Àwọn tán òkú wà lọ hospital o, àwọn tán ti kú náà, àwọn tán òkú tán gan tún gún wọn ní kinní mọ́lẹ̀ kan lè bá òkú tán dáadáa o. Ọlọ́run ṣàánú wa, kán bá kíjọba bá dáwọ́ wọn dúró ní àfẹ́ mọ́, àfẹ́ Àmọ̀tẹ́kùn mọ́ o, ìjọba tí wọ́n ti fẹ́ lójú tọ́lọ́pàá gan lọ o. Àmọ̀tẹ́kùn kán bá wa tètè ya wá nǹkan ṣe sí wọn o, kán tètè ya mú wọn ní o. Orúkọ mi ni Isiaka Adéagbo, ọmọ bíbí ìlú Akínlàlú. Ọ̀rọ̀ Àmọ̀tẹ́kùn àti àwọn ọmọ ìlú táàmù nǹkan tó ṣẹlẹ̀ sọ́kàn dédé yìnbọn sí everybody. Anybody tán bá ti rí ọ̀tọ̀ sí ẹni tó ṣẹ̀ nígbà sáà yín ò fẹ́ ìbòdì náà ni. Àwa wà níwájú ta lé wa, a mú ọsàn. Tó ọsàn la mú lọ́wọ́, tàdé náà dé wọlé pé à ń sọ. Wọ́n dẹ̀ sàmì ní àkèlè ọrùn, àwọn Àmọ̀tẹ́kùn. Wọ́n yẹ sàmì ní àkèlè ọrùn. Báwọn ọ̀rẹ́ mi jáde sí wọn pé kí ló ṣẹlẹ̀ tẹ́lẹ̀ mọ́ sára kí láti pọ̀ sẹ́. Obìnrin náà ti ń yìnbọn sẹ́yìn bọ́ọ̀dù náà ti yìn sábúrò mi lẹ́sẹ̀. Ó dẹ̀ ṣe yìnbọn sí dáàdì mi náà nìyẹn. Ibi kan wo àwọn ọ̀rẹ́ mi pátá wá tán yọjú sí wọn. Wọ́n sábẹ̀ pẹ́ fi bọ́ọ̀dù níjọ́ yẹn pé bóyá ọ̀pọ̀ àyàn bíi 2 sí 3 ní ọjọ́ yẹn náà. Àṣẹ ní tí àṣẹ ní bòdì nínú rárá àti rárá. Ìfọ́ àti àdánmọ̀ rárá gan. Àwọn ìlú náà ní tán yọ̀ọ̀sì wá pé káwọn bá kú. Àwọn náà ṣe bí wá sí bíbáyé. Tíjọba fi ìyàtọ̀ tó tọ́ àti tó ṣe nìkan fi jẹ wọ́n o, wọn gbọ́dọ̀ ṣe lọ́gbé o. Orúkọ mi ni Ọba Israel Ìdòwú Lọ́bùsọ́lá Olóyèdé Abúsàdé kejì Alákínlàlú ti ìlú Akínlàlú nípa ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀
pé Àmọ̀tẹ́kùn wọ́n wá sí ìlú Akínlàlú, ó sì jẹ́ wípé láti bẹ̀ oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀. Ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ yìí ó jẹ́ ìṣẹ̀lẹ̀ kàyéfì, ohun ìbànújẹ́ ńlá fún mi. Ó jẹ́ ìjẹ́pọ̀ dùn mí lọ́pọ̀lọpọ̀ torí àkókò tí nǹkan yìí ṣẹlẹ̀ mo wà láàfin. Ṣùgbọ́n ohun tí ó bá ti ṣẹlẹ̀ tí èṣù sì lọ́wọ́ sí, ọgbọ́n kò lè ṣiṣẹ́. Ṣùgbọ́n mo dúpẹ́ pé Ọlọ́run ò jẹ́ kí ó ju bí wọ́n ṣe lérò lọ. Nítòótọ́ ni pé bí ìrìn àjò yìí bí ó ṣe rí tó bẹ̀ ṣe lọ, àwọn Àmọ̀tẹ́kùn tí wọ́n ṣiṣẹ́ yìí, gbogbo wa náà ni àwọn tan kankan tá a dámọ̀ ń bẹ̀, so àtọpasẹ̀ láti mọ bí ọ̀rọ̀ yìí ṣe lọ. Nígbà tó dẹ̀ di wípé incident yẹn ṣẹlẹ̀ tó di pé èmi ti bá lọ, so àwọn ọ̀dọ́ wọn yarí lọ́pọ̀lọpọ̀, tèmi náà sì fàríyà pé ìṣe tó yẹ kí ó rí bẹ́ẹ̀. Ṣùgbọ́n màá kàn dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé Ọlọ́run tètè jẹ́ kí àwọn ìjọba látòkè kí wọ́n ní ìdásí ní kankan, torí tó bá jẹ́ kò sí ìdásí nǹkan bàjẹ́ ju bí ó ti bàjẹ́ yìí lọ. Àwọn tó jẹ́ pé wọ́n wà lókè tí a pè lórí ìṣẹ̀lẹ̀ yìí, so àwọn ẹ̀ṣọ́ aláàbò wọ́n dé, wọ́n dẹ̀ ṣe àwọn iṣẹ́ ẹ̀wọ̀n tí ó yẹ kí wọ́n ṣe. Ẹ̀yìn ọ̀rẹ́ yìí ni mò ń gbọ́ pé wọ́n kó àwọn ọmọ wa kan tí wọ́n ń rescue àwọn ọmọ wa tí wọ́n ń dì lọ tọ́jú pé wọ́n tún jẹ́ pé wọ́n kú. So lẹ́sẹ̀kẹsẹ̀ náà gbàtà rẹ̀ ti gbọ́ yẹn ní gbogbo àná náà la gbìyànjú pẹ̀lú àṣẹ látọ̀dọ̀ bàbá wa His Royal Majesty bàbá wa Adéyẹnìtàn Ògúnwùsì Ọ̀nàdìsá pẹ̀lú àwọn ọba orígbó, àwọn ọ̀dọ́ wa tó jẹ́ pé ọ̀rọ̀ yẹn ká wọn lára tí wọ́n ń bínú gidi, a pàdé wọn ní express, a dẹ̀ bá wọn sọ̀rọ̀ nítorí àwọn ọ̀dọ́ Akínlàlú jọmọlúàbí. Kò dẹ̀ sẹ́nikẹ́ni nínú wọn tó jẹ́ wípé mi ò lè fa ọ̀rọ̀ ìbáyà pé wọ́n ṣe jàgídíjàgan. Tó bá jẹ́ pé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ pé àwọn ọ̀dọ́ Akínlàlú jí ọ̀dọ́ tó ń fàjàgbọ̀n ni, ẹ̀kọ́ burúkú ti yẹ lọ, kálukú ti lọ síbi iṣẹ́. So àwọn tẹ́kàn wà nílé tó jẹ́ pé wọ́n ti ṣe ọwọ́ ni àwọn nǹkan tí ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀. So adébẹ̀ bẹ́ẹ̀ dẹ̀ ni gọ́fúnà gbígbésẹ̀ pápápá wípé kí ni ó lè fa gbogbo ilé. So a dẹ̀ sọ̀rọ̀ lẹ́yìn èyí, wọ́n rán àwọn tó yẹ kán rán sí wa àsí meeting oríṣiríṣi ọ̀nà. Àwọn tí wọ́n kó lọ wọ́n ti bá mi kó wọn padà, wọ́n mú kó wọn wá sí ilé lánàá. Àwọn tán kó lọ, àwọn tí ó lè jẹ́ pé wọ́n wound, wọ́n gbàtọ́jú lọ́wọ́lọ́wọ́. Lára àwọn tí ó jẹ́ pé wọ́n kó lọ sí mọ́ṣúárì, nínú àánú àti ìmọ̀tẹ́lẹ̀ Ọlọ́run lánàá yẹn náà ni mo rí wípé ìkan ò kú nínú wọn. Ó lè jẹ́ pé ó wà ní critical condition tó lágbára gidi. A dẹ̀ gbìyànjú láti ní ká ṣe ohun tá a lè ṣe láti dóòlà ẹ̀mí tiẹ̀ náà lọ́wọ́lọ́wọ́ báyìí tó wà níbi tí ó wà tá a ti ń tọ́jú ẹ̀ lọ́wọ́lọ́wọ́. Màá kàn wá tún bẹ àwọn ọ̀dọ́, tí èèyàn bá ya ọmọ burúkú máa ń kọ́ ọmọ tí ìsọmọ burúkú lò láti jẹ́ ká mọ̀ wípé òun náà gba ìrìn òun sì gbá dẹ̀dẹ̀rìn. Màá bẹ àwọn ọ̀dọ́ ìlú Akínlàlú kí wọ́n jọ kí á mọ́ sọ wípé bí ejò ṣègùn tó láṣẹ dáná, kó mọ̀ jẹ́ pé tí a lérò yóò tó fẹ́ mọ́ ṣẹlẹ̀.
èyí ni ti àwọn ọ̀dọ́ torí mo gbà wọ́n gbé mo sì mọ̀ wípé wọ́n ṣe jàgídíjàgan. Sí tìjọba èmi ń bẹ̀bẹ̀ mo fẹ́ ìdájọ́ òdodo lórí ọ̀rọ̀ yìí nípa ohun tó ṣẹlẹ̀. Wọ́n dẹ̀ ṣèlérí fún mi pé àwọn tó ṣe ọṣẹ́ yìí dandan nìkan fi mú kó ata òfin. Wọ́n ṣèlérí fún mi. Mo dẹ̀ ń bẹ ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun lábẹ́ ìdarí gómìnà Adeleke àti gbogbo àwọn tí wọ́n jọ iṣẹ́ pọ̀ kí wọ́n jọ ohun tí wọ́n ti bá mi sọ ẹ jẹ́ kí ó rí bẹ́ẹ̀. Mo dẹ̀ ń rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba Ọ̀ṣun gómìnà wa lẹ́ẹ̀kejì pé kí wọ́n jọ àwọn ìdílé tí ìṣẹ̀lẹ̀ sí kò sí ní tá a fẹ́ ṣe fún wọn tí ó lè dùn wọ́n nínú. Béèyàn bá sọ ọmọ ẹran nù, ọmọ ẹran gan á dùn yàn débi ẹ̀mí. Irú àwọn ọmọ wa tí wọ́n lọ sí ìṣẹ̀lẹ̀ yìí àtàwọn tí ó wà níbi a ti ń tọ́jú wọn, kí ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun jọ kàn wá ṣe láàánú, wá sí inú ó dùn láti kojú àwọn ìdílé yìí kan sì móríyá fún wọn láti ẹ̀ ti sọ wípé àwa náà a rí ọwọ́ ìjọba àti àwọn tí wọ́n wà nílé ìwòsàn. Láàárín àwọn ọ̀dọ́ yìí làwọn náà ti ń sá eré kiri tí wọ́n ti ń rèzè owó fún àwọn tó wà ní kómà tó jẹ́ pé ó lágbára gidigidi. Àmọ́ tá a máa bá kú lọ báyìí lónìí adùn tó bá lè ṣèyí fún mi. Mo gbà ládùúgbà pé Olódùmarè kò ní jẹ́ kí bí ó ṣẹlẹ̀ sí gbogbo wa. Mo dẹ̀ ń fi àkókò yìí mo fi ń dúpẹ́ lọ́wọ́ àwọn ọba orígbó tí wọ́n dìde láti ní ká jọ ṣiṣẹ́ yìí àti bàbá wa Imperial Majesty ọba Adéyẹmítàn Ògúnwùsì. Mo ti ń fi àkókò yìí náà dúpẹ́ lọ́wọ́ gómìnà àti deputy speaker. Wọ́n ṣe wàhálà lọ́pọ̀lọpọ̀ àti gbogbo ẹ̀ṣọ́ aláàbò lápapọ̀ láti ibi tó ti bẹ̀rẹ̀ débi tó dé. Agbára Olódùmarè ìlú wa ò ní bàjẹ́, ayé gbọ́ ò ní bàjẹ́ o. Ẹ ṣé mo dúpẹ́.